táwọn náà kó lọ́wọ́ tó fẹ́ dìbò tó wá bá wọn dà okó yìí wọn ò ní dìbò yẹn di sí omi òbú gómìnà pọ̀ lọ sínú ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ APM ìdí ẹ̀ náà sì lélẹ́ yìí tí ọ̀gá tiwa náà ambassador Taofik Ọládẹjọ Arápájà nígbà tí gómìnà lọ sínú ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ APM wọn fa Arápájà lẹ̀ nínú PDP Arápájà kò nínú PDP bó ṣe jẹ́ pé wọn ọjọ́ sọ ṣùgbọ́n Arápájà ò kì í dalẹ̀ torí mo rántí pé arákùnrin kan wá sí orí programu ní ìjẹjọ tó ń pe Taofik Arápájà ó ń pè wọ́n ní ọ̀dàlẹ̀ nítorí pé wọ́n lọ sínú ẹgbẹ́ APC atọ́kùn ẹ̀jẹ̀ mi lọ́wọ́ yìí. kìí sórí ètò yìí o. orí ètò ikọ̀ orí ètò yín kan ní sista nation yín ni atọ́kùn tí ọ̀rọ̀ rẹ̀ bá gbé dénú odò tó tì í sí ẹnu odò sí inú odò sẹ́nu ọ̀ni tí ẹnìkan wá dirẹ̀ wá pè lọ́ta tó gbé kéno wá tó ní ẹ kónú ẹ̀ kẹfì escape ṣáà ní bọ́ sínú kéno yẹn. kò sẹ́ni tó fẹ́ kú. kò sẹ́ni tó fẹ́ kú ambassador Arápájà wọ́n fi hàn ṣe interim national secretary PDP ṣùgbọ́n àwọn kúrò níbẹ̀ nínú ẹgbẹ́ yẹn tó kàn gbé yẹn ti ń ṣàìsàn wọ́n sì mọ̀ kí terminal disease ni ó lè bá ẹgbẹ́ yẹn lọ Arápájà kì í dalẹ̀ Arápájà dúró bẹ́ẹ̀ síbẹ̀ mo kí wàá lọ kí la bá bọ̀. ká tó lọ síbi tẹ́ ń lọ yẹn ẹ jẹ́ kí n bi yín léèrè báyìí pé láti 2019 lẹ ti jọ ń jẹ tẹ́ ẹ jọ mu inú ẹgbẹ́ òṣèlú PDP. bẹ́ẹ̀ni atọ́kùn. ẹ̀yin àgbẹ̀ ẹgbẹ́ kan àfi bìrì lẹ́yìn yọ lẹ́yẹ kọ̀ọ̀kan ó sì àgbo ọlá látòkè ògùn lọ́kọ́ yọsẹ̀ bẹ́ẹ̀ ṣe ń yọsẹ̀ nu nígbà tó tún á di gángan tó tẹ́ ẹ ti jẹ PDP tán ẹ̀tọ́ á fẹ́ yọsẹ̀ irú ẹni tí ambassador Taofik Arápájà ṣé kò rí bẹ́ẹ̀. atọ́kùn ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ ambassador Taofik Arápájà lára àwọn ọ̀rọ̀ tí ọmọkùnrin Dáre Adélékè yẹn fi lélẹ̀ ni pé gómìnà wa Ṣèyí Mákindé ó fi ẹ̀ ṣe national vice chairman ó fẹ́ ṣe deputy national chairman ṣùgbọ́n gbòdì gángan tó wọ́n fẹ́ da gómìnà ṣénu ẹgbẹ́ APM ní Arápájà ti ń kó ni àbínú ẹgbẹ́ PDP gómìnà ló fi Arápájà lẹ́nu PDP Arápájà kò ló fi lẹ́nu PDP ẹ wá máa gbọ́ mo fẹ́ kíkí nìkan clear sí ara yìí ṣé gbogbo ètí tó ń gbọ́ wa national vice chairman yẹn ẹ máa ń wo bọ́ọ̀dù dáadáa tẹ́nìkan bá score wọ́n lẹ́nìkan ṣe assist fún ṣùgbọ́n tí tẹ́nìkan bá score assist yẹn ò ní ní ṣe kíni kò ní ní ìtumọ̀ national vice yẹn wọ́n dìbò ní o kì í ṣe pé wọ́n sọ pé gómìnà Ṣèyí Mákindé àkọ́kọ́ national vice wa àkọ́kọ́ Arápájà bẹ̀ wọ́n fẹ́ dìbò national vice gómìnà wa ní quality mẹ́rin tó ń wá káàkiri ẹni tó kójú òṣùwọ̀n olórúkọ rere tó lè dìbò wọlé tí èsì ìdálẹ̀ ọ̀gbẹ́ni Dáre tó wá ń jọ yẹn ó súnmọ́ gómìnà ju Arápájà lọ ń gbà náà tó bá ní kankan nínú quality yẹn ni gómìnà ò ní wá Arápájà káàkiri wọ́n wá lọ dìbò yẹn lẹ́kìtì ní Òṣogbo Arápájà dìbò yẹn ó wọlé nígbà tí ò dalẹ̀ ń bẹ̀ gómìnà tó sọ pé ó yá tó wá lọ sí deputy national chairman Arápájà ò tún dalẹ̀ ń bẹ̀ ó tún ní wá lọ sí national secretary so àwọn kòtà Arápájà ń paṣu yẹn on merit nítorí pé kò dalẹ̀ ni àwọn àgbààgbà márùn yẹn sì select Arápájà fún gómìnà wa torí gómìnà wò bá Arápájà kò bá wọn ṣe rí bàbá Saka Balógun màmá wa Yeyelúà alájàbọ̀sẹ̀rẹ̀ Adédùbú màmá wa Musiat Ládọjà àǹtí mi dáadáa sẹ́nitọ́ Mọ̀nsúrà Sùmọ̀nù àti bàbá wa Nureni Mọ́gàjì Ilé Ìbà tó bá wẹ́n tí èyí dalẹ̀ o tí ó sì dìbò tí ó wọlé tó sì lórúkọ rere tó kójú òṣùwọ̀n Arápájà ni ó lò àbí ṣé Dáre tí wọ́n lọ sí ìlú Èkìtì tó gbé díje Èkìtì jẹ́ ìlódé Èkìtì ló dá PDP Èkìtì lóde nìyí mo wà ń bẹ̀ ojú mi ló ṣe o wọ́n lè gbé akọ̀rọ̀ wa ní interview mo wà ń bẹ̀ o lọ́bọ̀n ṣe kíátíkà kọ́ lọ tó ẹgbẹ́ lẹ́kìtì. ṣé Dáre gangan lẹ fẹ́ wá àtáàkì ni Dáre lè mú sáà ń gbọ́ látàárọ̀. ẹ ń gbọ́ Dáre nítorí pé ẹni tí jọ́ tí mọ̀ọ́lù ti bí ọmọ ẹ̀ kalẹ̀ ló jọ ọmọ ewúrẹ́ lọ nígbà tí ambassador Arápájà tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó bọ́ sínú APC ẹ̀rí pé wọn ka news ká gbọ́ react sí news yẹn kí náà sọ ń bẹ̀ ni pé àwa ọmọ Arápájà ni wa o ṣùgbọ́n àbọ̀ Arápájà lọ láti South East nítorí yẹn ò bad torí politics is a game of interest and ideology wọ́n mọ̀ pé Arápájà ṣe ń tó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn ẹni ẹ kò sọ nǹkan kan ṣùgbọ́n Dáre tẹ ní mọ́ àtàkì yìí Dáre nìkan lẹ́ni tó bọ́ sórí hair tó bẹ̀rẹ̀ sí ní Arápájà ní ọ̀dàlẹ̀ tẹ́ ò bá clear ọ̀rọ̀ yẹn ò ní hàn sí ara ayé. ṣẹ́rí ẹni tó bá sọ̀rọ̀ náà yóò ní ẹ̀rí máa jẹ́ mi nso torí fọ́nrán tẹ̀ ń sọ̀rọ̀ nípa yẹn mo gbọ́
wọ́n lè ṣàlàyé ẹ̀ tí èèyàn bá gbọ́ náà yóò wò pé ó jọ gàtí kò jọ gàtí ó fẹ́ fi ẹsẹ̀ méjèèjì ó fẹ́ fi tiro. ẹ jẹ́ ká gbọ́ fọ́nrán yẹn tí Honorable Dáre Adeleke fi sọ̀rọ̀ tó sì fi rìsíìtì sí tó jẹ́ ẹ̀rí mọ́ jẹ́mìísù. ẹ jẹ́ ká gbọ́ ní pápápá. ẹ ṣeun ẹ̀yin tẹ́ ń gbọ́ wá ń lé. kó jẹ́ kẹ́ ẹ̀ ń lọ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tẹ́ wá sọ lórí Ambassador Arápájà ni pé àwọn ìṣọ̀rọ̀ ẹgbẹ́ PDP ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn ẹgbẹ́ keje tí wọ́n máa lọ rèé ìjọ tí wọ́n ti ń ṣòṣèlú mo dẹ̀ ti mọ̀ wọ́n láti gbà tí bàbá Adédùbú tó ti sọ wọ́n di chairman Zero Party nígbà tí wọ́n kúrò níbẹ̀ tí bàbá Adédùbú sọ Zero Party bàbá Adédùbú yìí náà oró mu wọn tí wọ́n fi lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá House of Reps lẹ́yìn ìgbà náà bàbá Adédùbú yìí náà ló sọ wọ́n di deputy governor tẹ́ bá ń ka pálítì bó ṣe ṣe pé trajectory bàbá Adédùbú kọ́kọ́ wà ìrìnàjò wọn. ìgbà tí bàbá wà ní APP wọ́n mú sí PDP ó di méjì bẹ́ẹ̀ ló bá wọn move lọ ìgbà tí bàbá Adédùbú tó fẹ́ yan alága àmàpọ̀ Arápájà ní bàbá ò lè yan alága àmàpọ̀ lé lórí gbogbo ẹ̀ ti gbọ́rọ̀ ẹ̀ ẹ̀ tó jẹ́ mẹ́ńtọ̀ ẹ̀ tó yẹ pé gbogbo tó di láyé olóṣọ ẹ̀dì tó ń challenge bàbá mi rò pé wọn àti bàbá wọn fojú rewora wọn tí bàbá fi lọ bọ́ọ̀lù nípè lórí ọ̀rọ̀ yẹn so for anybody láti sọ pé ó kúrò ńbẹ̀ ó lọ bá àwọn ìgbà tó kúrò ní PDP tó yẹ pé gọ́fúnà Kálà tó yẹ pé òdi deputy ẹ̀ wọn ò fojú rewo tó fi pàbí yẹn kúrò bẹ́ẹ̀ náà orí rédíò ló bọ́ sí tó bẹ̀rẹ̀ sí bú yẹn bó ṣe kúrò ní deputy governor lẹ́yìn ìgbà yẹn òun náà ni ó tó lọ bá olóyè Jùmọ̀kẹ́ Akíndé pẹ̀lú bàbá rẹ̀ tí wọ́n sọ di ambassador kò fojú rewo yẹn náà ìgbà tó kúrò bẹ́ẹ̀ kó tó cross bó ṣe kúrò bẹ́ẹ̀ tó lọ sí Accord Party lọ́dọ̀ bàbá wa kábíyèsí ọba Rashidi Ládọjà kábíyèsí o mo lọ síbẹ̀ tí ó fún àwọn ọmọ tó ń tẹ̀lé ní Accord House of Assembly member Honorable Ige àti Honorable Fatai Adesina so tẹ́ bá wo gbogbo irú ìwà burúkú bẹ́ẹ̀ yẹn òṣèlú ògbà òṣèlú businessman òun làwọn ṣe àwọn òṣèlú ló ṣèlú láti tọ́jú àwọn aráàlú because kárípò ṣèlú láti máa tọ́jú àwọn aráàlú ni nígbà tí a dìbò tán èmi náà ni mo jẹ́ leader South East ilé ìgbìmọ̀ àti yan gbogbo South East ìsẹ̀bàrà South East ní Ìbàdàn òkè ọ̀rẹ́. èmi náà ni mo yan ọ̀dọ̀ ilé mi náà mo ti pẹ̀lú àwọn ìgbìmọ̀ mi gbogbo apáta alájọ yan agbóòrìn ilé mi láti àwọn honorable méjèèjì Ambassador Arápájà ò tí jọ ẹgbẹ́ wa tá a fi dìbò ní 2019 tí gómìnà Ṣèyí Mákindé fi wọlé á lò ògo Ṣèyí láti fi dìbò wọlé nítorí pé ó ti ṣe gúdúgbò ìyá mẹ́fà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó torí pé ó fẹ́ contest gómìnà gan ọ̀rọ̀ ẹgbàlẹ̀ torí ẹ̀ ni wọ́n ṣe coalition kò dẹ̀ sínú coalition náà tá a. ọ̀rọ̀ lẹ́tí gbọ́n látẹnu Honorable Dáre Adeleke wọ́n pe Syria betrayer ó ní Ambassador Taofeek Arápájà wọ́n sì tó lẹ́sẹẹsẹ pé gbogbo àwọn tó ti ṣèrànwọ́ fún wọn rí tán bá jà bàbá wa Àríbí Adédìbò Olóṣàmọ̀lété gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ tọ́dọ̀lóògbé Àlàó Akálà olóyè Jùmọ̀kẹ́ Akínjídé kábíyèsí Olúbàdàn lẹ́bàdàn tòní ọba Adéwọ̀lú Ládọjà Àròsà 1 wọ́n ní àti gómìnà Ṣèyí Mákindé wọ́n ṣe tó pẹ̀lú pé gbogbo àwọn yìí tó má ti jọ ṣàṣepọ̀ wọ́n padà bá wọn jà náà níkẹyìn. ẹ ṣe àlàyé tí wọ́n ṣe nù ẹ́ rí i pé kò rújú. ẹ ṣe àtọkùn ẹ̀sìn alátọ̀sí kò sí lọ́wọ́ òkòbó gbogbo tí wọ́n ní Ambassador Arápájà tí wọ́n ní ọjọ́ ṣe yẹn from one party to another eric musa lẹ́ẹ̀kan mo ní politics is the game of interest and ideology. Bàbá Tinubu Ahmed Tinubu àlèkàyè party tí wọ́n ṣe àlèkàyè party tí bàbá Ládọjà táwọn náà ṣe even Peter Obi lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ó ní party tó ti mú káàkiri ṣùgbọ́n Dáre gangan fúnra rẹ̀ tó ní PDP asán náà òun jókòó sí tó pé kò ní value tí ó ta ni ẹni ẹ kò lè lọ bá fún anything transfer market olóṣèlú làwà yìí nígbà Dáre sọ̀rọ̀ Dáre èèyàn mẹ́rin náà jọ ń gbénu ilé Dáre ajá rẹ̀ Ngozi tó ń bá gbálẹ̀ àti Audu Gateman tọ́mọ kan dìbò deputy councillor kò lè wọlé
lẹ́yìn bàbá wa Lam Adésínà tó jẹ́ number 1 ní South East local government fún gbogbo olóṣèlú dead or alive mo challenge anybody in this local government kó wá sọ pé òun tún jẹ́ leader fún Arápájà. so Arápájà ni leader South East. kò rújú leader Ọ̀yọ́ state ni o ṣùgbọ́n Arápájà wà more of South East orí grassroots person ni tẹ́ bá délé Arápájà ní ìsinyìí ẹ̀ sílẹ̀kùn rẹ̀ ẹ̀ wọnú ilé rẹ̀ ni ilé dáre ò ṣe é lọ ẹ̀ tẹ̀ mọ́ ibi tó ń gbé gan ilé rẹ̀ ò ṣe é lọ so láti wá máa attack Arápájà ẹ wò bàbá wa Ládọjà wọ́n ní wọ́n bá wọn jà torí dáná ṣe bá wọn jà ṣé bí torí gómìnà Ṣèyí Mákindé ni ẹ ṣe lọ sórí here to in ideology ní tí Arápájà bá stand fún yóò dúró tì ní yóò tìjú fún kan mi loyalty rẹ̀ 100% ni nígbà tá a fi ṣe wà ní ADC gómìnà Mákindé ní kí Arápájà wa gba Senate láti dìbò Senate in terms of financial reward kò kí ṣẹgbẹ́ national vice Arápájà ní no òun ò lè dára lẹ́yìn tí wọ́n ti jọ conclude bó lè fẹ́ jọ dálẹ̀ ṣùgbọ́n ní òṣèlú àwọn àtẹnu ò lè ṣe mọ́ bára wọn jà láìpẹ́ yìí ẹ̀ tún mọ oríṣiríṣi àwọn ètò mọ́ wá fún program torí ẹ̀yìn journalist gọ́fẹ̀lì mọ́dà ó ti kọjọ́ yín lójú náà pé ẹ̀yin tó fẹ́ bára yín ṣe kẹ̀ bó ṣe máa ń rí nínú òṣèlú nìyẹn ṣùgbọ́n tí ìbàdàn ní value PDP sàn parí kan tò nílé àwọn yìí èmi àti wọn lájọ du coordinator South East ní 2018 àti Honorable Dáre Adélékè ok èmi àti àjọ du tí mo fẹ́ yẹn ìjẹ́lẹ̀ èmi national delegate èmi mo tó gbó ESCO PDP ní 2018 Sulaiman Adesina tó jẹ́ party chairman èmi mo fi síbẹ̀ PDP yẹn ti dàrú ẹgbẹ́ márùn náà papọ̀ Labour Party AD PDP SDP and Accord tẹ́ni kí n tó Túndé Akọ̀gùn yẹn láti Edo State ló jẹ́ chairman wa èmi ní South East gómìnà Ṣèyí Mákindé ní North East Olóyè Jùmọ̀kẹ́ Akíndé ọ̀nà àrà Yẹmí Adéríbigbé Akínyẹlé Sharafadeen Ali Ìbàdàn North Sẹ́ńtọ́lá lẹ́yìn. gbogbo àwọn tẹ̀sán sọ gan-an APC ní ọ̀pọ̀lọpọ̀ wà nísìn. Torí pé èèyàn ò lè máa fi gbára wọn bẹ́ẹ̀ ń pọ̀ ṣe yes. Yẹmí Adéríbigbé ti wà l'APC. gbogbo wọn Múlíkà Adéọlá ẹ̀bìrì pé gbogbo wọn yẹn dààmú ni wọ́n wà bẹ́ẹ̀ torí Arápájà jẹ́ nǹkan tí ó kì í dalẹ̀ ní ó jẹ́ last man standing kò sì fi PDP yẹn náà sílẹ̀ wọ́n fi sílẹ̀ nu PDP ni wọ́n náà lọ ṣẹgbẹ́ ẹlẹ́gẹ̀ tẹ́ ẹ̀bẹ̀ ní kankan sọ ṣùgbọ́n mi ò lọ síbẹ̀ yẹn ọ̀rọ̀ gómìnà Mákindé àti Arápájà àárín wọn àwọn ni wọ́n jọ mọ́ ṣùgbọ́n mo sọ ma kó gbogbo báyà rẹ̀ ó gbẹnu ẹni gbogbo kó sọ̀rọ̀ kì í ṣe ní tí ò lè mú ẹ̀mí jíjáde láti wá dìbò àwọn pé Arápájà ilé ọ̀rọ̀ Abádédùbú tí wọ́n sì sọ nígbà yẹn Abádédùbú Arápájà ló ní Ìgè Akíìmù Ìgè òun ló ní Abíọ́dún Adéjọyè Èkòló Arápájà òṣèmí rí ni èmi náà wà mẹ́ngbà náà Ṣínà Ọlápọ̀jù Arápájà ló ní òkè bàbá ẹ jẹ́ kí Ìgè ó jẹ́ chairman South East local government ọ̀rọ̀ tí mò ń sọ yìí number 1 man Ìgè ọ wà ní studio pẹ̀lú ẹ báyìí Sàràfàdín Ọlálékan ó tẹ̀lé mi wá òun Arápájà fún ní federal honourable South East North East federal constituency ẹ jẹ́ kí Ìgè ó ṣe Ìgè ṣe tán ọdún mẹ́ta pé dìde ó ti jẹun kẹlẹ́bí òbọ̀ bẹ̀ ó lóun ò dìde mo kí trip ẹ̀kọ́ ò lè tó lé gbogbo youth South East wa yarí trip kẹ̀ tó lè inú òṣèlú gbogbo youth South East wa yarí pé Arápájà tẹ́ ẹ̀ bá ti bá wa gbà fún Èkòló Abíọ́dún Adéjọyè Èkòló àwọn ò ní tẹ̀lé yín mọ́ bàbá Taofeek Arápájà wa wò pé àwọn ò lè fèsì Abádédùbú wọn àlọ́ bá bàbá Ọbásanjọ́ pé bàbá Ọbásanjọ́ ẹ gbà mí o I'm the deputy governor kọ́fùmí local government ẹ̀yọ kan ní tó mọ̀ fà nìyẹn o tí wọ́n fi gbé Èkòló síbẹ̀ nígbà yẹn ẹ jọ àwa fẹ́ pẹ́gun Sálì Adétúnjí ó sì wá kàn yín mẹ́ka ọmọ Yíbò ọ̀rọ̀ Arápájà Adédùbú ó sì wá kan Dáre Adélékè tó ṣe national vice Adéjọbí ṣe national vice o legacy ló sọ sí ìfàdé ọjọ́ ọmọ Adéọjọ́ Mọ̀nsúrù ọmọ Adéọjọ́ ó fẹ́ ṣe state honourable Dáre Adélékè lọ́kọ́ gba létí mọ̀kò ọmọ olóore rẹ̀ ẹbí ni mo ń sọ yìí òun náà ń gbọ́ mo ṣe ń sọ ó dẹ̀ ní receipt bẹ́ẹ̀ ṣe ń sọ receipt mo ń sọ yìí òun lọ́kọ́ gba létí mọ̀kò ṣe bẹ́ẹ̀ Arápájà support yẹn tó believe nù ẹ̀ Mọ́dù Alábàmúsà ó support ẹ̀ kí gbogbo wọn yẹn wọn lè jáde wá torí wọn lè yọ Arápájà kó nu gbèsè ayé wọn kàn ní àwọn ọ̀tẹ̀lẹ̀ wọn ni nítorí pé ibi táwọn wà ọ̀nà àtijẹ́ ibi ọ̀gbọ́dọ̀ di so kí ló wá kan ti Dáre ń bẹ̀ kóun náà wọ́n sẹ́nìkan tó sọ lórí ire. ẹja sáré polówó ọjà à ń padà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kété.